𝐑𝐚𝐦𝐚𝐝𝐚𝐬𝐚 وبه دوما لنا بهاج أصلنا 𝐑𝐚𝐽𝐚𝐴𝐚𝐻 وبه دوما لنا بهاج أصلنا 𝐑𝐚𝐽𝐚𝐴𝐚𝐻 وبه دوما لنا بهاج أصلنا 𝐑𝐚𝐽𝐚𝐴𝐚𝐻 وبه دوما لنا بهاج الثناء للشكور والمثاني للغفور لك حمدي وسجودي يا برينا من ركودي أصلنا 𝐑𝐚𝐽𝐚𝐴𝐚𝐻 وبه دوما لنا بهاج أصلنا 𝐑𝐚𝐽𝐚𝐴𝐚𝐻 وبه دوما لنا بهاج أبلغ خير أو رسول هانز حسن القبول فاسقي يزكى صلاتي في العشية والعدات أصلنا 𝐑𝐚𝐽𝐚𝐴𝐚𝐻 وبه دوما لنا بهاج أصلنا 𝐑𝐚𝐽𝐚𝐴𝐻 وبه دوما لنا بهاج لا تردنا سلامي فاعطه خير الأنام تبت من كل ذنوبي فادرءا عن الكروب أصلنا 𝐑𝐚𝐽𝐚𝐴𝐻 وبه دوما لنا بهاج أصلنا 𝐑𝐚𝐽𝐴𝐻 وبه دوما لنا بهاج أصلنا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا. A dúpẹ́ fún Ọlọ́run. Alamin. Atọrọ kẹ́ àtìgẹ̀ tó pọ̀ fún Ànábì wa Muhammad. Atọrọ kẹ́ àtìgẹ̀ fún Ànábì wa Muhammad. Àlékún kẹ́ Ọlọ́run. Àlékún kẹ́ Ọlọ́run. Àlékún gẹ́ Ọlọ́run. Àlékún gẹ́ Ọlọ́run. Ọlọ́run bá wa ṣe fún Ànábì wa Muhammad. Ọlọ́run bá wa ṣe fún Ànábì wa Muhammad. Gbogbo àwọn ará ilé ẹ̀. Gbogbo àwọn ará ilé rẹ̀.
gbogbo àwọn sọ̀hábí ẹ̀ gbogbo àwọn sọ̀hábí rẹ̀ Ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún wọn àwọn àlùfáà wa látòrí àwọn bàbá wa samahatu Sheikh at-Tirmidhi Uzama Muhammad al-Awwal Naqibul Ashraf Mudirul Minhaj kọ́lọ́hun kó dákun kó wà lọ́rẹ̀ mi bàbá alékún orí Ọlọ́run alékún ìdùnnú Ọlọ́run alékún àlàáfíà alékún dáadáa tó pọ̀ Ọlọ́run dákun wá bá wa ṣe fún wa abẹ̀wọ̀ Ọlọ́run orí ajẹ́ ìjẹtán Ọlọ́run dákun bá wa ṣe fún wa ọlá la ilaha illallah ọlá Muhammadun Rasulullah àwọn òbí wa méjèèjì Ọlọ́run bá wa ṣe dáadáa rẹ fún wa oore tó pọ̀ Ọlọ́run dákun bá wa ṣe fún wa ìdùnnú tó pọ̀ Ọlọ́run dákun bá wa ṣe fún wa dáadáa tó pọ̀ Ọlọ́run dákun bá wa ṣe fún wa ọlá la hawla wala quwwata a tún kíra wa kú ìbálò Ramadan pẹ̀lú ìbálò Ramadan ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn wẹ́rẹ́wẹ́rẹ́ ọjọ́ àkọ́kọ́ ó ti lọ báyìí a ti wà lọ́jọ́ kejì wẹ́rẹ́wẹ́rẹ́ ohun náà ń lọ nìyẹn àwa bẹ̀ Ọlọ́run ọba nínú àánú ẹ̀ nínú títóbi ẹ̀ bá a ti bẹ̀rẹ̀ tí ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí gbogbo oore tí Ramadan kó wá kọ́lọ́hun kó dákun kó jẹ́ kó já sínú ayé wa gbogbo àlùbáríkà tí Ramadan gbé wá kọ́lọ́hun kó dákun kó jẹ́ kó já sínú ayé ẹnìkọ̀ọ̀kan wa gbogbo òkè àti gẹ̀ tí Ramadan gbé wá kọ́lọ́hun kó dákun kó jẹ́ kó já sínú ayé ẹnìkọ̀ọ̀kan gbogbo tó wá jẹ́ ìran aburú pátápátá bó ti lè wù kó pọ̀ tó kọ́lọ́hun ọba kó dákun kó ká kúrò nínú ayé wa wala la hawla wala quwwata fil arida fi satirun anama salla wa sama faza anama salla wa sama faza lánàá a kí Ramadan káàbọ̀ a kí oṣù kẹ́kàbọ̀ a kí oṣù ọlá a kí káàbọ̀ gẹ́gẹ́ bí bàbá Mùdírù wọ́n ti máa kí káàbọ̀ lọ́dọọdún àti wá gbà lálejò báyìí kọ́lọ́hun kó dákun kó ṣe lálejò orí fún wa aláforíjì ń bẹ kó fún aláforíjì ń bẹ ká sì rí títúbà ń bẹ bá a ti wá kí káàbọ̀ tá a mọ̀ wípé ní oríire náà ló kó wá fún wa tó rán Ànábì wa Muhammad ó ti jẹ́ ó yé wa pé man soma Ramadana imanan wa ihtisaba ghufira lahu ma taqaddama min dhanbihi ó ti jẹ́ ó yé wa pé gbogbo ẹni tó bá gba Ramadan ó wá gbà imanan ó gbà ní tẹni tó nígbàgbọ́ ó fi gbàgbọ́ gbà àníyàn rẹ̀ mọ́ àníyàn rẹ̀ dá sọ́lọ́run ó dá sọ́mọlàkejì ó gbàgbọ́ nú Ọlọ́run ọba tán yányán gbogbo téèyàn fi máa gbàgbọ́ nú Ọlọ́run ló nínú ẹ̀mí ẹ̀ نبينا العامر النهي فلا أحد أبر في قول لا منه ولا نعم
wá gba àwẹ̀ náà ó gbà pẹ̀lú ti gbàgbọ́ wahtisaba ó tún wá gbà lẹ́yìn tí ìrànkàn ń ṣèṣirò pé wọ́n tún róore gbà lọ́dọ̀ Ọlọ́run, ìrànkàn bẹ́ẹ̀ ìrànkàn oore lọ́dọ̀ Ọlọ́run, ìrànkàn kún òun ó rí kẹ́ òun ó ra foríjì ẹ̀ òun ó rí àlùbáríkà rẹ̀. àdéhùn Ọlọ́run náà ni pé gufira lahu ma taqaddama min dhanbihi, in tó ti tì síwájú nú ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n ṣàforíjì rẹ̀ fún, yóò ra foríjì ẹ̀ṣẹ̀, yóò bọ́ kó nú ẹ̀ṣẹ̀. Ramadan náà fọ́ yóò gbó tí ó mọ́ tónítóní. Adẹ̀ ti sọ tí Ramadan nínú táwọn wòlíì Ọlọ́run, àwọn àgbààfà, àwọn tí ìjẹni Ọlọ́run ọba wọn tó pé bí wọ́n ti máa welcome Ramadan àti ipò tí wọ́n fi sí, ipò tí Ramadan tó jẹ́ lọ́dọ̀ wọn, ìtàn fi sí tó fi wá jẹ́ wípé ní wọ́n sọ di olólùfẹ́, ẹni táwọn ò lè fi ṣeré, ẹni táwọn máa jẹ̀rán gbogbo ìgbà. bá a ti wá yànnàná rẹ̀ lánàá yẹn, bẹ́ẹ̀ náà la ṣe fẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa náà ká mú oṣù Ramadan káwa náà mú gẹ́gẹ́ bí my love, ká mú gẹ́gẹ́ bí my cockroach in my wardrobe, àbí bó náà ti máa ń sọ, àbí my tea, the tea in my sugar, àbí the sugar in my tea, àti gbogbo bí wọ́n ti máa wí wọn, àwọn olólùfẹ́ tán máa wí síra wọn yẹn. So bẹ́ẹ̀ náà ní káwa náà mú oṣù Ramadan, nítorí pé ní tó gbé wá fún wa nǹkan tó tóbi náà ni. ṣùgbọ́n bí táwa máa lọ nígbàtà ti kí Ramadan ní káàbọ̀, òun náà ni súrà al-Qur'an, súratul Muzammil. ibẹ̀ náà la ń lọ lónìí. kọ́lọ́wọ́n ọba kó dákun ìwọ náà ṣí Kùránì rẹ kọ́ ṣí. gbogbo ẹni tí bá ti wá tafsir náà ló yẹ kó gbé Kùránì dání, torí ilé ẹ̀kọ́ ni bí a tún máa tọ́ kéwú. bá a bá ti ń tọ́ kéwú náà la máa tún mú nǹkan kan àbí kejì sí nínú kéwú tá a bá ń tọ̀. sọ́yìn tí ò bá ti gbé Kùránì dání látọ̀lá lọ yóò máa jẹgbá o. gbé Kùránì dání látọ̀lá lọ ọ̀jẹ̀ múrù. Ọlọ́run bá wọ́n sọ fún wa nínú al-Qur'an. Ọlọ́run ní bismillahirrahmanirrahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhal muzammilu qumil layla illa qalilan. Wọ́n náà gbé Bismillahirrahmanirrahim. Ya ayyuhal muzammilu qumil layla illa qalilan. Nisfahu aw inqus minhu qalilan. أو زد عليه ورتل القرآن ترتيلا. adúpẹ́ fún Ọlọ́run, Alhamdulillah. atọrọ kẹ́ àti gẹ̀ fún Ànábì wa Muhammad. Tabarakta ya zal judi wal izzi wal baqa. Tabarakta tu'ti ma tasha'u wa tamna'u. Ọlọ́run bá sọ fún Ànábì wa Muhammad. Ọlọ́run ọba pé Ọlọ́run ọba ní ya ayyuhal muzammil. Ya ayyuhal muzammil qumil layla illa qalilan. Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam, àkọ́kọ́ súra yìí
súrọ̀ tí nínú àwọn súwàr tọ́nà ọba kọ́kọ́ sọ̀kalẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam iná ló wà yàní àwọn àyátì kọ̀ọ̀kan bẹ́ tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó kọ́kọ́ gbà nítorí wípé ẹ̀rí wípé ní méjì tó tẹ̀léra wọn yẹn náà wọ́n fẹ́ máa jọra wọn ti yá ayyuhal muzammilu àti yá ayyuhal mudassiru. Al-muzammil kí ló dé tọ́lọ́wọ́ bá fi pè Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní al-muzammilu. Ya ayyuhal muzammilu. Ní títorí wípé ó tàzámmálà níjọ́ tí khawfu bá níjọ́ tí ìbẹ̀rù mú táyà já tó súré wálé wá bẹ́yàwó rẹ̀ Khadija ó tiẹ̀ tó di wípé ní qabla bi'ithatihi ó tó di pẹ́ gbèdìlé gẹ́gẹ́ bí Ànábì wa Muhammad wọ́n mọ̀ wípé muzammilu ismul fa'il náà nìyàwó wọ́n pé tazammala yatazammalu tazammala bí so mutazammilu náà ni wọ́n wá ṣe ìdígọ́mù táà yẹn wọ́n ṣe sínú zayin tí ń bẹ̀m̀bẹ̀ so iṣẹ́ ìdígọ́mù táà sínú zayin yẹn in ló wá fà ó dìkọ́ tó wá ti kí nínú mutazammilu tó wá ti kí táà yẹn bọnú zayin kí ní ó dì ọ̀hán ó dì pé ní zayin yóò wá di mudgham yóò di mudghama àbí táà yóò ti di mudghama sínú zayin àti kíbọnú zayin ní zayin yẹn fi wá yóò gbẹ̀ẹ́ni tó fi gba ṣídà ló fi wá di muzammilu bí ma'ana mutazammilu. Ya ayyuhal muzammilu qumil laylan illa qalilan. Qumil layla illa qalilan. Qumil layla illa qalilan. Qumil layla illa qalilan. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam so ní tí wọ́n Ọlọ́run bá fà pè ní muzammilu yẹn a wà lọ síbi sábàbù nùzúlì ayáì súra ìtọ́lọ̀ fi pè Ànábì ní muzammil torí pé ní iṣẹ́ tọ́lọ́run bá fẹ́ gbé fún tẹ́ bá wáyà tó tẹ̀lé Ọlọ́run ní qumil layla illa qalila ìtumọ̀ pé ní Ọlọ́run tọ́lọ̀ ní ó dìde ó dẹ̀ ti pè ní muzammil pẹ́ tó dá sọ́búra qumil layla illa qalilan. Definitely dìde kó ń bí ibùsùn rẹ̀ kó lọ bẹ̀rẹ̀ sẹ́yìn qumil layla illa qalilan. ṣùgbọ́n kí wọ́n ló wá fa muzammil tọ́lọ̀ wọn bá pé ìlà wà lọ sínú intí aya ìfisọ̀kalẹ̀ gangan nínú hadith Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Sahih al-Bukhari afam gifu ti sùn. awwalu ma budi'a bihi rasulullahi sallallahu alaihi wasallam min al-wahyi ar-ru'ya as-sadiqatu fi an-nawm. Àkọ́kọ́ tí wọ́n fi bẹ̀rẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam min al-wahyi inú pa Ànábì ń gba wáyí ẹ̀rí wípé ní al-Qur'an tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ fún wa gbogbo ẹ̀ Ọlọ́run fi rán Jibrilu sí Ànábì wa Muhammad ní tí ó lọ máa ké fún tí ó máa kà fún tí ń lò bẹ́ẹ̀ bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bí tí wọ́n lò bẹ́ẹ̀ àkọ́kọ́ tán wá fi bẹ̀rẹ̀ fún pé kọ́kọ́ máa gba wáyí kó máa rí wáyí gbà ó náà ní kíni ar-ru'ya
الصادقة في النوم فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح. ó náà ní kó máa lálàá òdodo. ìtumọ̀ rẹ̀ ní wípé ní tànàbùwà Muhammad sallallahu alaihi wasallam tó bá sùn tó lálàá báyìí, àlá tó bá lẹ́hun in tó bá rí lójú oorun nǹkan yóò dẹ̀ ṣẹ. Ọlọ́run bó mú ṣẹ, yóò rí pé àlá ẹ̀ ti dòdòdó. Bá nàbùwà Muhammad sallallahu alaihi wasallam ìtàn tí wọ́n fi bẹ̀rẹ̀ fúnnu nípa pé ń rí bí tí wọ́n ń rí un afáàmù gífù. فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح فكان يأتي حراء فيتحنث فيه. Akí Amiru Shabab ọba gbé fún Amiru kí wọ́n ràn lọ́wọ́ díẹ̀. ẹgbẹ́sẹ̀ àbáwá mẹ́rù fún wọn fọ́nà bínú ẹgbẹ́sẹ̀ fún wọn. Awwalu ma budi abihi. àjíbọ́sí ọ̀yọ́ ìgbàgbọ́ òjìjì. أول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصادقة في النوم فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلك الصبح. Ànábì wa ní rí nǹkan kan lójú oorun àyàfi kó jẹ́ pé ní nǹkan yẹn ó wá إذا جاءت مثل فلك الصبح. bí àsùnbà ti máa lágbo tí ó lágbo tẹ́ẹ̀rí tí gbogbo nǹkan ó kílẹ̀ ẹ̀hún bí ó ti kílẹ̀ ẹ̀yẹn bẹ́ẹ̀ náà l'Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yóò ṣe rí ìtàn fẹ́ fi ránṣẹ́ fún ìtàn fẹ́ fi fún wáyíun bẹ́ẹ̀ náà ni ó ṣe rí tí ó clear sí tó sì jẹ́ pé nígbà tí rí báyìí nǹkan ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ wáyí fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. كان يأتي حراء ويتحنث فيه. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam كان يأتي حراء. bó ti wá bẹ̀rẹ̀ nìyẹn yóò wá máa lọ sí kòtò gáàrù Hira. فيتحنث فيه. ìta Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n lọ máa ṣe ń bẹ̀ ní yóò máa ṣe tahannuf. Ànábì ó lọ máa ṣe jọsìn fọ́lọ́hun bẹ̀ níjọsìn pé kò tí máa kírun gbà náà o kò tí máa gbààwẹ̀ o ṣùgbọ́n látàrí ìmísí tọ́lọ́hun ọba fún ó bá ti wá lọ sínú kòtò ọ̀hún yatahannathu fi yóò lọ máa ṣe àtàbùd yóò lọ máa ṣe jọsìn fọ́lọ́hun ní déédéé bí n ti ń ṣe nígbà náà lọ́hun gbogbo rántí Ọlọ́hun yóò lọ máa ronú pọ̀ Ọlọ́hun. وهو التعبد الليالي ذوات العدد. yóò lọ máa ṣe ìjọsìn yẹn ní àwọn òru yóò lọ dá wánu kòtò yẹn ذوات العدد. láwọn òru tó jẹ́ pé ní àwọn ọjọ́ tó ló ń kà ní ó fi lọ ṣe. ويتزود لذلك. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wa máa ṣe ẹ̀rí pé ní muzammilu náà là ń bá bọ̀ pé bọ́lá ọba ṣe pé tó fi pé ní yá ayyuhal muzammil. يا أيها المزمل قم الليل إلا قليلا. قم الليل إلا قليلا. bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kó bá ti wá dénú kòtò yẹn يتزود لذلك. kò sí nǹkankan tí ó ṣe ju wípé ní gbogbo tí ó lọ lò tí ó jẹ tí ó máa mú lásìkò ìgbà tó fẹ́ lọ fi ṣe tàhánùfù yẹn tó fẹ́ lọ fi máa ṣèjọ́sìn fọ́lọ́run yóò ti pèsè rẹ̀ kalẹ̀. ثم يرجع إلى خديجة فتزود لمثلها. bó bá ti wá parí tàhánùfù tí ń ṣe tán tó yẹ pé ní gbogbo ohun tó kó lọ wọn ti lò ó tán Ànábì tí ó ti jẹ́ tán yóò tún wá padà lọ sọ́dọ̀ ìyàwó rẹ̀ Khadija
فتزوده لمثلها. Khadija yóò tún wá prepare fún ìyàwó dáadáa, ìyàwó àlùbáríkà, ìyàwó olóríire. Sọ ma ń pè nítorí pé Ọlọ́run bá ti kẹwọ́ tó jẹ́ ìyàwó, Ọlọ́run kẹ ọjọ́ kọlọ lọ fi ń ṣe yàngá sọ́kọ rẹ̀. Ọlọ́run kẹwọ́ ju ọkọ rẹ̀ lọ lójú ọmọ ṣe yàngá sọ́kọ rẹ̀ lórí. Torí pé Ọlọ́run bá ti gbé ọ lọ́wọ́ sókè jọkọ rẹ̀ lọ́kọ rẹ̀ wà ní ìtumọ̀ má lójú rẹ̀. Wọ́n wá ń dẹ́mbẹ́lú. Wà á máa wọ ipé nítorí pé tí wá mọ bí tọ́kọ rẹ̀ kù sí pé kò ní tó ọ. Àwọn bùkátà kan sí wà, àwọn bílìtì kan wà tó yẹ pé kò lè dàyàkọ, ó wà máa fìyà jẹ. Ó ti mọ̀ pé ní ó padà wá bí ọ lórí ẹ̀ ní ọwá dọkọ́ nú lé. Wọ́n ìyàwó tó ọjọ́ Khadija. Èèyàn máa ń rẹra rẹ̀ ńlẹ̀ ní fọ́kọ ẹ̀. Gbogbo kò yóò tó léwu kọ́ wà. Gbogbo tó léwu kọ́ lọ́wọ́ bá kó fún ọ láǹsì kìí sẹ́bọ́lọ̀ ní pín. Ó sì lè pín fún ìyàwó jọkọ lọ́ngbà míì. Tánàbíwa Muhammad sallallahu alaihi wasallam. Yarji'u ila Khadijata fatuzawwiduhu limithliha. Yóò wá pa. Faji'ahu al-haqqu wa huwa fi ghari Hira. Sallallahu alaihi wasallam. Báyìí Ànábì bá ti wá lò yẹn tán yóò tún wá padà lọ sọ́dọ̀ Khadija tọ̀. Khadija fún àti ṣe tá ń lò gbogbo tá ń jẹ ń bẹ̀ tá ń mú ń bẹ̀ àti lò tán. Gbogbo jíjẹ bí mo ti tán o. Mo tún ti dé. Fatuzawwiduhu limithliha. Khadija tún wá mú gbogbo nǹkan, yóò tún wá mú, yóò mú ẹni, yóò mú méjì, yóò mú ẹ̀ta, yóò mú gbogbo ẹ̀, yóò tún pàápọ̀, yóò tún kó fún Ànábì wa Muhammad. Hatta faji'ahu al-haqqu wa huwa fi ghari Hira. Tó bá ti kó fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, Ànábì ó tún gbé lọ sínú kòtò gáàrù Hira tí lọ ń sin lọ́hun. Bó bá ti wá kó débẹ̀ bí ṣe wá máa ń ṣe bí ṣe ń ṣe tí fi ń jọ́sìn fọ́lọ́run títí yóò wá dijọ́ kan. Faja'ahu al-malaku fihi. Faja'ahu al-malaku fihi. Hatta faja'ahu al-malaku fihi faqala ikra hatta faja'ahu al-haqqu wa huwa fi ghari Hira. Títí tó fi wá di pé ní òdodo fi wá bá Nábì lójijì. Ṣé máa ń pè ní kò tí ìmàrà tọ́lọ́run fẹ́ fò ń dá. Òdodo wá dé bá lójijì nígbà tó wà nínú kòtò gáàrí Hira yẹn tí ń jọ́sìn fọ́lọ́run ọba ń bẹ̀ tí ń ṣe tàhánùfù fọ́lọ́run. Òdodo wá dé bá tọ́lọ́run ọba fẹ́ fòdodo hàn, iṣẹ́ tọ́lọ́run ọba torí rẹ̀ dá sáyé tó fẹ́ wá gbé fún ìta torí rẹ̀ dáta ní ó wá jẹ́ṣẹ̀ rẹ̀ fáwọn èèyàn, Ọlọ́run wá fẹ́ sọ fún pásíkò tó. Faja'ahu al-malaku fihi faqala. Ibẹ̀ ni malaku ti wá bá. Ja'ahu al-malaku fihi. Malaika Jibrilu ibẹ̀ ló ti wá bá Nábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ó ti wá bá Nábì Muhammad ń bẹ̀. Faqala. Ó wá sọ fún Nábì wa Muhammad pé ikra. Faqala lahu an-nabiy sallallahu alaihi wasallam. Ànábì sallallahu alaihi wasallam wá sọ fún pé iqra. Ó ní wà Nábì máa kà. Qala ikra. Ṣé máa pẹ̀lú fọ́tò tí Jibrilu sì tún wá gbé wá bá. Èrò báyàn àyè yóò já. Ìwọ́n sọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé iqra. Ìwọ́n Nábì ó yá máa kà. Kéèyàn kan sàdédé wá báyàn kó wá ní máa kà. Ẹ pé ìtọ́ tí ìkọ́ mi ní nǹkan tẹ́lẹ̀ tí mọ́ tí mo fẹ́ ṣí tẹ́lẹ̀ ọkàn ní máa kà kí mo fẹ́ kà. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam náà wá ń fún lésìn pé qala lahu an-nabiy sallallahu alaihi wasallam faqultu ma ana biqari'in. Ànábì ní èmi èé ṣe kankan mọ́ kankan ká. Fa akhadhani fagattani hatta balaga minni al-jahd. Ànábì Muhammad sallallahu alaihi wasallam mo ti wá sọ fún pé fa akhadhani ma ana biqari'in. Ànábì ní ó kàn gbá mi mú ni. Ó ti gbá mi mú báyìí, ó gbò mí jìgìjìgì, ó ẹ̀mà kan lóyìn báyìí, kan fà kan gbò jìgìjìgì. Ó mú mi bẹ́ẹ̀, ó gbò mí, ó squeeze mi bẹ́ẹ̀. Hatta balaga minni al-jahdu. Títí tó fi wá di wípé ní èmi gan ó fẹ́ rẹ̀ mí, tó fẹ́ sú mi pé ilé mú ilé ìmọ́ra máa tán bá ti àwọn mímì kan wà tó yẹ pé tó bá stage kan yóò sì sọ wà sọwọ́ lẹ̀ báyìí. Tó bá kú tó fẹ́ ṣe fún mi. Thumma arsalani faqala.
nígbà tó wá ṣe bẹ́ẹ̀ fún tán tó ti ju ànábì Muhammad sallallahu alaihi tó ti gbó jìgìjìgbì tó dìímú tó rún bẹ́ẹ̀. súnmọ́ àrísàlà ní. ó tún wá jọ sí ó tún fi ilẹ̀ pé ó dá ó yá àfiọ́lẹ̀. faqala ìkìrá. bó ti wá fi ànábì Muhammad sallallahu alaihi wasallam lẹ̀ ó wá sọ pé ó yá ìkìrá ó yá tún máa kà. faqultu ma ana bi qari'in. ó ní mo tún wá sọ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam pé mọ̀ nǹkan mo sọ fún Jibrilu ànábì ló ń sọ fún Jibrilu pé mọ̀ nǹkan ká ìyìn ṣe ká nǹkan rí. فأخذني فقطني الثانية حتى بلغ مني الجهد. bọ́n tún wá tún ṣe sọ fún ànábì Muhammad sallallahu fún Jibrilu pé òun lè ká nǹkan Jibrilu ó tún he فقطني الثانية. ó tún he ó tún gbó jìgìjìgì ó tún mí. tó mi ànábì. ó tún mí. فقطني الثانية. حتى بلغ مني الجهد. tí mo tún fi sọwọ́ lẹ̀ fún pé tó mi ànábì pé ká ànábì ní ilé kàmí ìtàgánẹ́sì. ó tún ti rẹ̀ mí. ثم أرسلني. ó tún bò mí ṣe láàánú ó tún fi mí lẹ̀ fílẹ̀ tó fún fi mí lẹ̀. فقال ìkìrá. ó tún sọ pé ìwọ ànábì àní ọkàṣẹ́. فقلت ما أنا بقارئ. nígbà tá ànábì ó sì máa ń tí ó kà kò máa tó fẹ́ kà kò máa tó fẹ́ ké ànábì tún sọ fún pé òun máa tí kà yín ṣe kankan فأخذني فقطني الثالثة حتى بلغ مني الجهد. ó tún mú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó tún mú lẹ́lẹ́kẹta ó tún gbó jìgìjìgì ó tó mi ànábì ẹlẹ́kẹta. حتى بلغ مني الجهد. ثم أرسلني فقال. ló bá fi ànábì ilẹ̀ sallallahu alaihi wasallam ó tún jọ sí فقال. ó wá sọ fún pé اقرأ باسم ربك الذي خلق. ẹni wípé ní a sọ pé nínú àwọn àwa ìlú àsúwàr tó kọ́kọ́ sọ̀kalẹ̀ náà ni Mozambique náà wà so ṣùgbọ́n tí ó kọ́kọ́ ké fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọn ni Iqra. ó ní ìwà ànábì ó yá wa máa ké nísìn máa ké pẹ̀lú ọkọ̀ ọba tó dá ọ máa ká máa ká pẹ̀lú ọkọ̀ ọlọ́run ọba rẹ ọba tó dá ọ. hatta balaga allamal insana ma lam ya'lam. ó wá ká Iqra ó ká fún títí tó fi débi. Iqra bismi rabbikal ladhi khalaqa khalaqal insana min 'alaq. ọba tó dé èèyàn bí ẹ̀jẹ̀ kíkì. الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. bó ti wá ká ayà yẹn fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé máa ká ọlọ́run ọba rẹ tó dá ọ ó yá pẹ̀lú agbára rẹ̀ pẹ̀lú bó ti tóbi tó yá máa ká tó wá ká fún bẹ́ẹ̀ ó ká fún bẹ́ẹ̀ ó ká fún ànábì wa Muhammad. ó wá ká fún débi àyà allamal insana ma lam ya'lam. gbogbo ọtí wọn náà jọ máa kẹ́kọ̀ọ́ allamal insana ma lam ya'lam. allamal insana ma lam ya'lam. ìyóò gan ti tó ọ ṣe wàsílà sọ́lọ́run. èyí náà ti tó gbogbo ọmọ kẹ́hún tí ń wá ìyáàmù káàkiri. pé ìwọ ọlọ́run ọba ìwọ lọba tó ọ máa fi mèèyàn nǹkan tí ó mà tẹ́lẹ̀ in tí ó máa lámú ya'lam ìtumọ̀ pé ní in tí ó mà tẹ́lẹ̀ ọlọ́run tó bá jẹ́ pé wọ́n lọ́ọ́ máa ṣe bẹ̀ tó sì ṣe fún ànábì wa Muhammad dákun tẹ́mi náà mọ̀ wá fi mà mí. allamal insana ma lam ya'lam. gbogbo tí wọ́n ń kọ́ mi lé kéwú tí ò tí ì yé mi wá fi yé mi. allamal insana ma lam ya'lam. gbogbo tí wọ́n ń kọ́ mi lé ìwé tí ò tí ì yé mi tán tí wọ́n ń wò mí bí olódo wá fi yé mi. allamal insana ma lam ya'lam. wọ́n tún jù mí sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ èèyàn ṣe é máa lọ́dún mẹ́wàá nídìí iṣẹ́. èèyàn ṣe é lọ́dún mẹ́wàá nídìí ìfọ̀gà fọ́tìmọ́ ìdátayà gbọ́. nídìí iṣẹ́ tó yẹ kọ́dún mẹ́ta wọn máa ń lò ń bẹ̀. oṣù méjì mẹ́ta kódà ìdí ọlọ́dún kan ó wá wà bẹ́ẹ̀ wọ́n wá fi lò wọ́n fẹ́ wá lò bí ọdún mẹ́wàá. ọdún mẹ́wàá ìgbà tí ń ṣẹlẹ̀ nu. nídìí plumber. sọsẹ́ téèyàn máa tètè kọ́ ọ tètè bẹ́ lọ ni pé Ọlọ́run dákun
ìwọ lọba tó o máa fi mọ èèyàn tí ó mọ̀ Ọlọ́run dákun tí wàá máa fi mọ èèyàn tí ó mọ̀ wá fi mọ̀ mí. Al-insana ma lam ya'lam. bọ́lá ọba ṣe lò fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Al-insana ma lam ya'lam. ọba tí máa fi mọ̀ yẹn bẹ́ẹ̀. كيف النبي محمد صلى الله عليه وسلم توكي دبه فونتان فرجع بها ترجف بوادره رجع بها ترجف بوادره النبي محمد صلى الله عليه وسلم gbogbo bí tí ó ti kí àwọn àyà yẹn fún tí wọ́n gbé padà ṣé gbogbo àwọn bawadiru ẹ̀ gbogbo àwọn èjìká níbi kẹ́tìfà àti kíní báyìí gbogbo wọn gbọ́n ẹ mọ̀ òtútù ti mú gbogbo bí gbọ́n gidi gbogbo gbọ́n gidi torí ó mú ìbẹ̀rù rírí màláíkà tó rí nǹkan sẹ́yìn pé yẹn gangan mú lọ́tọ̀. rọjà àbíyá tẹríjòfù bá wá dírù. èyí tó ti wá kó ànábì bá ń gbé lọ padà tí gbogbo ẹ̀ ń gbọ̀n tí ń gbọ̀n bẹ́ẹ̀ lọ lé. hatta dakala ala Khadijata faqala. títí dakala ala Khadijata. ó wá fi dé ọ̀dọ̀ ìyá ńlá wa Khadija. faqala zamiloni. bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam kó sì wá dọ́dọ̀ Khadija sẹ́mi pé ní ìbẹ̀rù ti gbé látọ̀hún. àyà fífò ti gbé láti ibi títí ń jọ́sìn fọ́lọ́n tí Jibrilu ti wá yọjú sí ìbẹ̀rù yẹn tó wá gbédélé tí wọ́n ń gbọ̀n tí gbogbo ẹ̀ mú tó bá débẹ̀ wọ́n ń sọ fún ìyàwó rẹ̀ pé faqala zammiluni. ó ní ẹja sọ bòmí o zammiluni. ẹja sọ bòmí o zammiluni. 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 sọ fún pé dáṣọ bòmí ìpayà ti pọ̀jù òtútù ti pọ̀jù tí mú mi ti pọ̀jù ẹ̀rù ti bá ẹ̀hàn pé bí yàn bá débi ẹ̀rù ó bá kìí sọmọdé nìkan ni tó bá débi ẹ̀rù bàgbà bá débi ẹ̀rù náà ẹ̀rù ó bá bàgbà náà bá débi ẹ̀rù ó bá. zammiluni 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 zammiluni. So zamiluni fazammaluhu. sẹ́ni bí Ànábì wa Muhammad ibi tọ́lọ́wọ́ bá ti yọ muzammilu ìfúnnu. ya ayyuhal muzammilu bó ti ẹ̀jẹ̀ qumil layla illa qalila qumil layla illa qalila. bó ti ẹ̀jẹ̀ wípé ní atúnrírì wáyà mi tán ní pé ìgbà tí àwọn Kùrẹ́ṣì tán wà nù Dárù Nádúwà gbígbà ẹ̀ làwọn fẹ́ dọ́gbọ́n bú tání ká máa pa Nábì ní káhìn ká máa pè ní sáhìr ká máa ṣùgbọ́n rìwáyà yẹn ò rinlẹ̀ tó ti eléèpé ló fa ti zammilu nípa ní ìrònú yẹn wá bá Nábì wa Muhammad sallallahu alaihi wasallam wá tazammala wá ká sọ borí ó ṣe gbogbo ẹ̀ pé yẹn ni ṣùgbọ́n àwọn afáà ní eléyìí gangan ni ó ló fẹsẹ̀ rinlẹ̀ jù pẹ̀lú tó fa zammilu ní so Ànábì wa tazammala tó wá di mutazammilu títà wá di tó wá ṣe ìdírámútà sínú za ló wá di kí ni muzammilu. zammiluni 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 zammiluni. iná lọ́lọ́wọ́ bá fi wá pèpè ya ayyuhal muzammilu. ya ayyuhal muzammilu. qumil layla illa qalila. qumil layla illa qalila. ẹ wá mọ̀ wò ìyàwó alálùbáríkà. qumil layla illa qalila zammiluni. 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 ẹ wò ìyàwó olóríire. ìyàwó olóríire. ẹ wò ìyàwó alálùbáríkà. ìyàwó alálùbáríkà. ẹ máa wo
ọ̀tọ̀ ní kójú ànábì wa Muhammad lọ ọ̀tọ̀ ní wípé ní ọmọọṣẹ́ rẹ̀ lànábì o ọmọọṣẹ́ rẹ̀ tí mo jẹ́ fún ìyàwó rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀tọ̀ tún wá ní wípé Ọlọ́run tún wá kẹ́ ó lázìkí ó ní gbogbo ẹ̀mà ẹni tó yẹ pé ní gbogbo àwọn èèyàn náà fẹ́ fẹ́ ń gbà yẹn náà fẹ́ fẹ́ ń gbà wọn gbogbo àwọn olówó àti wọ́n fẹ́ fẹ́ kó tó di pé ó padà wá àwọn ajárásìgbà náà ni wọ́n fẹ́ fẹ́ orí full option ní gbogbo fẹ́ full option ó bá sí ibẹ̀ gbogbo nǹkan ló ní tó jẹ́ pé ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ yẹn tí ń wá torí àsìkí tọ́nà ọba fún pé káwọn ó sáàrí ọ̀dọ̀ rẹ̀ wọ̀ ó tó wá di pé ní ó padà rán ọ̀rẹ́ rẹ̀ Nàfísà sí Ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà tó ti dáwọn nǹkan tó bùkátà ní ọ̀dọ̀ rẹ̀ kò ní ìdíkọ́ lẹ̀tẹ̀ máa fọ́sí ààrẹ sí yàn lọ́rùn kó tó nífẹ̀ẹ́ rẹ̀ ìwà rẹ̀ àtòtítọ́ rẹ̀ ni yóò fi rán ènìyàn sí ọyọ báńdà bó ti wá padà ẹ̀rí pé gbogbo nǹkan ló ti lọ́lọ́run fi kẹjọ Ànábì lọ tó ń ti bẹ́ẹ̀ ìfẹ́ tó tún wá ní sànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìjọ tá nábì wá gbé bẹ̀rù dé Zammiluni tó bá ṣe àwọn obìnrin wá sí ni orí burúkú yín ibi tẹ́ ti ń gbé bọ̀ yín lẹ́ padà sí o ọlọ́mọ tó lọ tójú bọ̀ o ọdún tí lọ ṣe wá burúkú rẹ̀ ọwọ́ kò bọ́ lé sọ́mọ́ kò bọ́ mọ̀ mí mọ́ sára kó bá wa o mọ́ wà kó bá wọn mọ́ wa o ọkàrùn wálé o àgàgà kọ́kọ́ tí ẹ̀ tí wá ṣe mọ́tí náà kò tó rí lẹ́wọ̀n mọ́ kó ti ṣèyàwó kejì wọ́n tọ́ fún ni pé ìgbà tó wá fẹ́ máa bọ̀ ọmọ náà lé ìyàwó líle ọmọ bí kejì kọ́ ọmọ kó wà lá kọ́mọ kó rí bú ẹ lọ ọ̀dọ́ tí a lọ wá ń kó bọ̀ níjáwó nísìmí níjá gbádùn ṣùgbọ́n bá nábì ti dé tó wá báyà náà wá Khadija tí wọ́n sọ fún pé Zammiluni ọyẹ dasọ̀bùnmí ẹ̀rù ti pọ̀ jù Khadija ò sọ̀rọ̀ tó tún lè dákún ṣòro rẹ̀ ìwọ ọ̀rọ̀ tí ó dákún ṣòro ọkọ rẹ̀ ló tún sọ fún yóò wá ronú yóò wá wò pé èyàn gbé bùkátà wá bọ́ pé mo ta nǹkan mẹ́rin ọwá ní Ọlọ́run ní bọ́ yẹjú rẹ̀ kò wá fún ní tùnú kò fún ní fọkànbalẹ̀ sẹ́yìn fún yóò ìrònú òtún bá ní kí wọ́n sí rìn o à ń gbé wa alábọ̀ láti ta kí wọ́n délé kí wọ́n bá ń kúlù ẹ̀wọ̀ tí wọ́n bá ń kúlù ó tún wọ́n bá ń jẹmọ́ Zammiluni abẹ́ tó ti sọ fọ́kọ̀ rẹ̀ pé orí burúkú tó ń gbé bọ̀ gbé padà síbi tó ti ń bọ̀ sẹ́yìn kó ti jẹmọ́ ìrònú yẹn gan lákì ọkọ ò ní balẹ̀ ọkọ lọ bí iṣẹ́ ó rí challenge kan bí iṣẹ́ bóyá lómi wọ́n ti ẹ̀ sáàkì lẹ́nu iṣẹ́ sẹ́yìn pé wàhálà dé ìrònú ní ó máa gbé bọ̀ ó tún wá délé ọtún kó wàhálà mi bò wọ́n ṣe àwọn òjì ìsanwó skúù àjẹ́lágbà náà sọ fí ó lọ pokùnso ní ọmọdé para rẹ̀ ní òun náà lẹ́bí o sọ́jọ́ para rẹ̀ ní ó náà sì ní tiẹ̀ tó fẹ́ lò ṣùgbọ́n Khadija ìyálà wa Khadija kò sọ bẹ́ẹ̀ sànàbí wa Muhammad ìyí tí ó kọ́kọ́ ṣe fà nábì ń tà nábì kọ́kọ́ ń béèrè lọ́wọ́ rẹ̀ pé ẹ̀dá sọ́bùnmí Zammiluni tí ń sọ fún iná ló kọ́kọ́ ṣe wọn adásọ́bù ànábì wa Muhammad sallallahu alaihi wasallam hatta dhahaba anhu ar-raw' hatta títí dhahaba anhu ar-raw' ìbẹ̀rù tó mú ànábì wa Muhammad tó fi lọ tán yẹ́yẹ́ mẹ́ ní ó tún dúró ti ànábì ó dúró tọkọ rẹ̀ tó fi ní pé ní ìpáyà tó gbédè ẹ̀rù tó bọ̀ wọlé tó fi sáré kìjàkìjà wọlé tó gbọ́ yóò kú lára rẹ̀ ó wá kú lára ànábì wa Muhammad inti ya ńlá wa Khadija wà wí fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ya Khadijatu mali wa khabaru al-khabaru wa qala qad khashitu ala nafsi sẹ́mẹ́ pé nígbà tára rẹ̀ ti balẹ̀ díẹ̀ tí bẹ̀rù ti lọ wá sọ tó ṣẹlẹ̀ fún Khadija sẹ́mẹ́ pé Khadija kọ́kọ́ máa rò lẹ́jọ́ pé kí ló ṣẹlẹ̀ sátẹ̀ ọkọ̀ jẹ́ kí ara ó balẹ̀ náà kára ó balẹ̀ ó ti wá fara balẹ̀ wọ́n á ti qala ya Khadijatu wà ní wọ ìyàwó mi mali wa akhbaruha al-khabaru wa qala qad khashitu ala nafsi ó wá sọ tó ṣẹlẹ̀ fún
bó ti sọ tó ṣẹlẹ̀ fún ó fún nírò gbogbo tó rí nítójú rẹ̀ kàn nínú kòtò títí lọ sí ìjọsìn. ní àmì lákọ̀ọ́kọ́ àmì lẹ́ẹ̀kejì àmì lẹ́ẹ̀kẹta fẹ́ẹ̀mì ti fẹ́ bọ́ lára mi. tí Jibrilu ṣe fún ó wá farabalẹ̀ nígbà ó farabalẹ̀ wọ́n á sọ fún báyìí ní ó fún rò nígbà ó fún rò tán. faqalat lahu. nígbà ó fún ó wá ní khashitu ala nafsi. khashitu ala nafsi. khashitu ala nafsi. ó ní má jẹ́ tán ìwọ ìyàwó mi ẹ̀rù ẹ̀mí mi ń bà mí báyìí o ẹ̀rù ara mi ń bà mí báyìí ní ìmọ̀ tó lè já sí o kò yé mi o ẹ̀rù ń bà mí o. khashitu ala nafsi. faqalat lahu kalla abushir fawallahi la yukhzika Allahu abadan innaka latasilu rahima. Allahu akbar. وتصدق الحديث وتحمل الكلا وتكري الضيف وتعين على نوائب الحق ثم انطلقت به خديجة حتى أست به إلى ورقة بن نوفل فوالله لا يخزيك الله. Inti Khadija wá sọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sai gbe ni on sọ gbe ni ẹ̀rù ara mi bà mí o ìmọ̀ bí tó lè já sí o ìbẹ̀rù ipò o àyà jíjà ipò o wá ní ìwọ Ànábì Muhammad sallallahu alaihi wasallam Khadija wá sọ fún ó ní kalla abushir. ó ní never láíláí ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. abushir. àwọn ànábì abushir gbàrú dùnnú ọkọ mi. abushir. ọkọ mi dùnnú fọkàn rẹ balẹ̀. fawallahi la yukhzika Allahu abadan. ẹ wá gbọ́n tó sọ fún ànábì wa Muhammad. fawallahi. ó ní mo fi Ọlọ́run ọba búra. la yukhzika Allahu abadan. fawallahi la yukhzika Allahu abadan. ó ní mo fọlọ́run ọba tó dá mi mo fi búra la yukhzika Allahu abadan. Ọlọ́run ọba ò lè dójú tì ọ́ láíláí. Ọlọ́run ọba ò lè fi ọ́ ṣẹ̀sín láíláí. Ọlọ́run ọba ò lè yẹ̀yẹ́ rẹ láíláí. Ọlọ́run ọba ò lè fi ọ́ sínú ẹni tí ó dójú tì láíláí. Ó ló dá mi lójú bẹ́ẹ̀. Ṣé ìyàwó tiẹ̀ lè fọwọ́ sọ̀yà bẹ́ẹ̀? Síyàwó tiẹ̀ sọ lè fọwọ́ sọ̀yà bẹ́ẹ̀. Sọ́gbọ́ ọgbọ́ débẹ̀. Sọ́gbọ́ ọgbọ́ débẹ̀. Sọ lè súré wọlé kẹ́rù mọ́mọ́ bá pé àbáwọn sáàsì ń lé lọ. Àbí ó tún ti lọ ṣe tí wọ́n ṣe ni. Ṣé é ṣe páwọn ndla ń tẹ̀lé? Ṣé é ṣe páwọn sáàsì ń tẹ̀lé? Ṣé ìpọ́n fẹ́ wá gbé? Fawallahi. Ṣùgbọ́n torí wípé ní Khadija náà máa rú ẹni tó fẹ́. Ó máa rú ọkọ òun. Ó wá ní fawallahi, ó ní mo fọlọ́n búra la yukhzika Allahu abadan. Ó ní láíláí Ọlọ́run bò lè dojú tì ọ́ o. Innaka latasilu rahima. Ẹ wá wo ohun tí ìyá ńlá wa Khadija wá ń kà fún Ànábì wa Muhammad. Innaka latasilu rahima. Ó ní tí mo fi ọwọ́ mi mẹ́wẹ̀ẹ̀wá tí mo fi sọ̀yà. Innaka. Ó ní wípé tọ́kàn mi sì fi balẹ̀ pọ́nà ọba ò lè dojú tì ọ́ láíláí. Ó ní wípé ní Ànábì ọjẹ́ nìkan tí máa sokùn ẹbí pọ̀. Latasilu rahima. Ó ìfẹ́ kókun ẹbí já. Watasiduku ilẹ̀ hadith. Ó ní bọ́ ṣe wá jẹ́ tí ò fẹ́ kókun ẹbí ó já tọ̀ ọmọ jẹ́ okun ẹbí bẹ́ẹ̀ náà ni wípé ní ọ̀rọ̀ tó o bá ń sọ òdodo lọ́ máa sọ. Watasiduku ilẹ̀ hadith. Ọ̀yí parọ́ àìbárọ̀ nú ọ̀rọ̀ rẹ̀. Watahamilu likalla. Ó ní kì í tún wá ṣèyẹn nìkan. Tahamilu likalla. Gbogbo ẹni tó jẹ́ wípé ní ẹrù ti fẹ́ pa ọrùn ti wọ̀ ọ́. Ó láwọn nǹkan kan tí ń bọ́dẹ̀ tí ń dá láàmú tó ti wá di ẹrù sí lọ́rùn kò wá lágbára àti gbé kò lágbára àti lè gbọ́ bùkátà ó ní wà nábì ọ ìdá wọn dà. Tahamilu likalla wa taqri ad-dayfa. Ọ ti bá ẹni ń gbé wọ́n ṣébi tọ́rọ̀ rẹ kù sí ní ó dá èmi náà bọ́ gbé mi báyìí. Wa taqri ad-dayfa. Ní tó fi bọ́ àwọn ọmọ rẹ ó dá gbà lọ fi bọ́ wọn.
ọ ní tó fi ṣe kí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìwà máa gbé àwọn ẹrù yẹn àwọn tẹ́rù ti fẹ́ tó ti di pé wọn lágbára lórí àti gbọ́ àwọn bùkátà kọ̀ọ̀kan Ànábì wà ràn wọ́n lọ́wọ́ yóò bá wọn gbé ó náà máa ṣe bẹ́ẹ̀ ó ní máa ṣe bẹ́ẹ̀ rẹ tó ń ṣe bẹ́ẹ̀ ó ló dá mi lójú Ọlọ́run bò lè dojú tí ọkọ̀ lè yẹ̀yẹ́ rẹ láíláí. wàtàkùrí dọ́ìfà. ó ní tá a tún mọ̀ wá Ànábì sallallahu alaihi wasallam tá a mọ̀ sí. dọ́ìfà. ó ní wípé ní kò sí kálejò dé ọkọ̀ náà àlejò. wàtùrínù alánẹwà ibilẹ̀ haqqi. sọ̀rọ̀ pé ìwọ tí wọ́n bá ti lálejò ojú ọmọ orú ọ ni. tó o bá ti lálejò ọ sọ fún ìyàwó ẹ pé ọ̀tọ̀ ní kọ́ bá tọ́ bẹ́ẹ̀ tèmi o ọ wá gbé wọ yàrá àjẹ̀dẹ̀ yìí. gbogbo tó wá dánú lé. ṣáájú ẹgbóúnjẹ àlejò ṣáájú ẹgbóúnjẹ ọkọ àti ìyàwó. tó bá ti délé yẹn ìwọ ọlọ́kọ̀ náà sì tó dáa jù. tó bá gbé oúnjẹ báyìí wọ́n ti wàhálà dé ìyàwó délé wọn jẹ́ náà. òun náà mara rẹ̀. òkùnfà àjànẹ́bì ẹ̀sì yọ ẹja orí oúnjẹ àlejò oúnjẹ ẹwà fi pọ̀mọ́ nìkan lẹ̀. wọ́n tẹ́tí ọmọ ṣẹ́yẹ́sì olókùúta ọmọ ní àwọn àlejò ẹja olókùúta olókùúta sáàbù. wàtàkìrì dọ́ìfà. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ṣe bẹ́ẹ̀ ìgbà lànàbí ọlọ́bọ̀ wà nǹkan tó dá sẹ́jà odò ní ṣé ẹja ọ̀bọ̀kún ni ṣé táítọ́ọ̀sì ní irú ẹran wo ní kódà ó lè pa odidi ẹran kan tó fẹ́ kó nà àlejò. èèwọ̀ ìṣe bẹ́ẹ̀ tó gbà lọ́wọ́ àlejò ní. wàtàkìrì dọ́ìfà. káyìí tó bá ẹ bá fi gáàsì anyẹ́rẹ́sì ilé bí ò bá wá kọ́sẹ̀ ní dáná ni. wàtàkìrì dọ́ìfà. bóyá àsìkò tí wọ́n lọ bóyá nǹkan ẹ̀gẹ́sẹ̀ mi ẹ̀ wọ́n fà ká máa ń gbà ní òru. wàtàkìrì dọ́ìfà. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ọmọ kó nà àlejò nígbà bá tún ṣe èyí tán yóò tún fà àlejò lówó yóò kó nà àlejò dáadáa yóò tún ṣe fún un. ó fẹ́ lè yá ẹ̀mí àlejò pé jẹ́ gbẹ̀mí rẹ̀ lẹ́kọ̀ọ́ mọ̀ gbà ara. àlejò tó gbàgbé owó kò tó fún mọ́. wàtàkìrì dọ́ìfà. ní àlejò gbàgbé nǹkan sínú mọ́tò rẹ̀. kẹ́ẹ̀bá ó di tiẹ̀. wàtàkìrì dọ́ìfà. àjànẹ́bì pé ó tó gbáyàn sínú ọkọ̀ èèyàn tó gbàgbé gbàgbé nǹkan. kódà kó jẹ́ páàdì yóò yàpọ̀ ìyàwó rẹ̀. wàtàkìrì dọ́ìfà. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìyá ńlá wa Khadija ni ó dàn lójú pé Ọlọ́run ní yẹ̀yẹ́ ọmọ kónà àlejò ìrojú kókó tá àlejò bá dé. ìyàwó jọ Khadija ọkọ jọ Fìráúnà. wàtùrínù alánẹwà ibilẹ̀ haqqi. ṣébi tó ń lọ látàárọ̀ nìyẹn. ọkọ jọ Khadija ìyàwó jọ Fìráúnà. ànáwó wà dé bá wọn. wàtùrínù alánẹwà ibilẹ̀ haqqi. kíkì ní yóò bálánsì ló dáa. wàtùrínù alánẹwà ibilẹ̀ haqqi. wàtùrínù alánẹwà ibilẹ̀ haqqi. ó ní gbogbo àwọn àdánwò tó bá tún wá dé báyàn. wàtùrínù alánẹwà ibilẹ̀ haqqi. àwọn àdánwò òdodo tó bá dé báyàn bá ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ léyàn lórí tàdánwò yẹn dé àwọ Ànábì ò tún ní dá wọn dá ọ ní dá wọn dá pé ẹ dákun ẹni àmọ̀rí ìbá àṣegínni ìbá kú ìwà Ànábì èsè bẹ́ẹ̀ ọ tún ràn wọ́n lọ́wọ́ ni. ọ̀rọ̀ Ànábì ọmọ ràn yàn lọ́wọ́ gbogbo ẹni tó bá kù díẹ̀ káàtó fún ọ̀ràn wọn lọ́wọ́ gbogbo ẹni tádánwò kan bá bádánwò yẹn ó ṣe kú ò fún wọn táwọn náà rí freedom tí wọ́n rí gbàlà tí wọ́n rí gbádùn lọ́ọ́ máa ṣe Ọlọ́run lè dojú tì ọ́. ثم انطلقت به خديجة حتى أست به ورقة بن نوفل بن أسد بن عبد العزى بن قصي وهو ابن عم خديجة أخو أبيها
وكان امرأ تنصر في الجاهلية Ànábì wa Muhammad ìyá wa Khadija ẹ wá máa wo ìyàwó rẹ̀ ìyàwó alálùbáríkà ثم انطلقت به خديجة ló wá ní ṣe ń tó ṣẹlẹ̀ ní wa Ànábì tí ó ti kọ́kọ́ ṣe àwọn kankan fún Ànábì tó ti fi lẹ́mìí balẹ̀ ó ti fi lọ́kàn balẹ̀ bá Ànábì bá tẹ̀ tí fẹ́ máa rorò kúrò tẹ́lẹ̀ gbogbo àwọn kan tó sọ fún yóò tó ti jẹ́ kẹ́mi rẹ̀ ó balẹ̀ yóò ti jẹ́ kí làákè rẹ̀ ó ṣètù pé ó dà pé kìí ṣe wàhálà ló fẹ́ dé kìí sọ̀nà ló fẹ́ dé ìsìnkú ló fẹ́ wọlé ìsìnkú ló fẹ́ wọlé nígbà tí ẹ̀mí rẹ̀ wá ti wá balẹ̀ bẹ́ẹ̀ ibẹ̀ náà Khadija wá mú lọ́wọ́ ثم انطلقت به خديجة ló bá mú lọ́wọ́ dání wá ní ẹja lọ حتى أستت به ورقة بن نوفل ó wá mú lọ sí ọ̀dọ̀ ọkùnrin rẹ̀ ورقة بن نوفل Wárọ́kọ́tà ó wá mú lọ sọ́dọ̀ ẹ̀ pé ìgbà tó mú dé ọ̀dọ̀ rẹ̀ tó lọ sọ fún pé ó sáàmà yí pé ní ẹ̀mí pé bí yàn bá sáàrí sọ̀rọ̀ kan tó ní nǹkan kan ẹ́sà lẹ́nìkan tẹ́ lọ fọ̀rọ̀ lọ pé nǹkan báyìí ní máa ń ṣẹlẹ̀ báyìí ní máa ń ṣẹlẹ̀ tó ráwọn kan sáà ní wọ́n ní mọ̀ jù yàn lọ wọ́n sì mọ̀ nǹkan jù yàn lọ ó ti wá mú Khadija lọ síbẹ̀ ورقة بن نوفل بن bí Khadija ṣe wá mú Ànábì lọ síbẹ̀ بن قصي وهو بن عم خديجة أخوه بها وكان امرأ تنصر في الجاهلية Wárọ́kọ̀ yìí tanassara fil jahiliya nígbà jahiliya ó ti di Nasara تنصر في الجاهلية ó ti di Nasara ń gbà wọn ó ti di Nasara Nasara ní í ṣe وكان Kétẹ̀ يكتب ní í ṣe. الكتاب العربية ẹni tí sì máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní pé kó kọ ìmọ̀ kọ tíra ìmọ̀ kọ àwọn tíra tó bá ń ṣe pẹ̀lú lárúbáwá الكتاب العربية ìmọ̀ kọ gbogbo tó bá jẹ́ lárúbáwá akọtí àtà ni ìmọ̀ akọtí à فيكتب بالعربية من الإنجيل ما شاء الله أن يكتب so tíra Injil tọ́lọ̀ ń fún ànábì wa Ìsá alayhi salatu wasalam ó tún wá kọ sí lárúbáwá gbogbo bọ́lọ̀ ń ṣe fún lágbára kó lè kọ́ngbà náà ló kọ́ sẹ́mọ̀ pé ní ẹni tí ń kọ tíra tí ń kọ ìwé Ọlọ́run sẹ́yìn pé ní Injil ìwé Ọlọ́run náà ni tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún ànábì Ìsá bí sì ti ń kọ́ tó náà gbọ́yé náà ni ó ti mọ oríṣiríṣi nǹkan tí ń bẹ nínú tíra yẹn sẹ́yìn pé agbára tún bẹnu kí máa kọ nǹkan kéèyàn máa kọ nǹkan lẹ̀ agbára bẹ́ẹ̀ gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ tó bá ti kó nǹkan kan gbìyànjú kọ́ tún fi ọwọ́ ara rẹ̀ kọ́ ọ rí pé ní ìmọ̀ kan ó sọ̀kalẹ̀ fún ọ́nbẹ̀ má yà sórí fóònù nìkan kọ́mọ ní mo ti lẹ́fídẹ́ǹsì dání tó bá yà sórí fóònù ọkàn tara rẹ̀ ni tún fọwọ́ ara rẹ̀ kọ́ gbogbo ẹ̀ tó bá wà ní skul tó bá wà níwájú lẹ́kítọ́rà gbogbo gbìyànjú sá máa kọ gbogbo ohun tí bá ń sọ lẹ̀ mọ́ fọwọ́ rẹ̀ kọ́ rí pé nígbà ó ṣe ń fọwọ́ yẹn kọ́ in ti ń sẹ́ndẹ̀ sínú sẹ́ǹsẹ̀ ìsìnkọ́ òbòyìn lásọ̀kọ́ tó ń kọ́ pamọ́ o ìyẹ́kọ́ o in ti ń sẹ́ndẹ̀ sínú làákẹ́ rẹ̀ tó yẹ pé ní làákẹ́ rẹ̀ ti ń pìkẹ́ kọ́ pamọ́ lóhun àti ìyàwó ẹ̀ wá lu wíkẹ̀ndì lọ́dọ̀ ó tó kọ́ ọ́nù gógù Allahu akbar فيكتب بالعربية من الإنجيل ما شاء الله أن يكتب nígbà lọ́n fún láǹfààní àti ní kókó kọ́ gbogbo ẹ̀ sínú Injil وكان شيخا كبيرا قد عمي كان شيخا كبيرا قد عمي ní gbogbo táìmù yẹn sì rẹ̀ ó ti dàgbà àgbà ti dé kò wá dàgbà nìkan ó tún ti fọ́ ní ojú kò rína mọ́ كان شيخا كبيرا àgbàlagbà ní afọ́jú ni kò rína mọ́ كان شيخا كبيرا قد عمي فقالت له خديجة أي ابن عم اسمع oye Khadija wá sọ fún من ابن ó wá pé أي ابن عم اسمع من ابن أخيك ó ní gbọ́ ọ látọ̀dọ̀ ọmọ ìyá rẹ̀ wá gbọ́ wá sí àwọn aládé o èmi mo dé o ó wá sọ fún pé فقال ورقة ابن أخي ماذا ترى ó ní wọ́n ọmọ ìyá mi ماذا ترى ó ní kí ló rí kí ló bọ̀ lẹ́rù kí ló ṣẹlẹ̀ sí ọ فأخبره النبي Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó bá tún kó rò fún فأخبره النبي صلى الله عليه وسلم Ànábì rò fún gbogbo nǹkan tá náà tójú Ànábì rí bó ti rí nínú kòtò gáàrù Hira Ànábì wa ó lélẹ̀ fún nígbà tá Ànábì wa lélẹ̀ fún tán Wárọ́kọ̀ wá sọ fún pé هذا الناموس الذي أنزل على موسى ṣé ẹ mọ̀ wípé ní
ó ti jẹ́ ẹnìkan tí máa kọ̀ọ̀kan lẹ̀ dáadáa tí ó ti kánú àwọn tẹ́rà títí máa kọ tẹ́lẹ̀ wọ́n ní hádà nàmúsù nínú ọkọ̀ tí Jibrilu jẹ́ ó náà ní ànámúsù kìí ṣe námúsù tẹ̀fọ́n o so Jibrilu tún jẹ́ kíni ànámúsù ó wá ní pẹ̀lú tó sọ yìí tó lọ rí Jibrilu nu námúsù nu ṣùgbọ́n námúsù làwọn kà sí ó ní námúsù tán sọ̀kalẹ̀ lórí ànábì Musa náà ní Jibrilu yẹn ní ó wá ní ṣẹ́wárí nígbà tí ó wá gbọ́rọ̀ yẹn sẹ́mọ̀ pé ní ẹni tí òdodo ti yé tó ti mọ ọ̀rọ̀ òdodo tó sì ti ka àwọn tírà tí nǹkan ti yé wá ní ó mà ṣe mí o tó wá jẹ́ ìpé ní òun ti sẹ́ǹkan sọ pé kánà sheikhan kabira ó ti di àgbàlagbà ó dẹ̀ tún fọ́ lójú bó sì wá ti gbọ́n tán Nábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ ó wá ní ó mà sí o ó mà ṣe mí fíìmà jaza ó ní bóò ní ìbá ti dáa tó kó jẹ́ ìpé ní bóò ti wáyé àkúnnù hayyanhina yukuriduka qawmuka ó ní bóò ní ìbá ti dáa ó pé ní òun sì wà lọ́dọ̀ tí ó tún léegun dáadáa tí ó lágbára ó ní àkọ́kọ́ ni ó wá lẹ́lẹ̀kejì wá ní pé kó òun yóò mọ̀ tún wá dùn mọ́ nǹkan ní wípé ní òun bá lè máa bẹ ní alààyè hina yukuriduka qawmuka nígbà tí àwọn ìjọ rẹ̀ tí wọ́n mú ọ jáde. Faqala Rasulullahi sallallahu alayhi wa sallam awa mukhrijiyahum. ẹ máa gbọ́ ó ti wá sọ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam torí pé ní gbogbo àwọn nǹkan yẹn náà ló ti sáwájú náà àwọn tẹ́rà tó sáájú gbogbo bá Ànábì ó ti dé ìró tí ó gbà ìlà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ló ti ṣe kíni ló ti mọ̀ tẹ́lẹ̀ bó ti wá mọ̀ tẹ́lẹ̀ ó wá sọ fún pé àbò ní ìbá ti wá dáa tó àsìkò ìgbà táwọn ìjọ rẹ̀ tí wọ́n lé ọ jáde kúrò nínú ìlú bàbá rẹ̀ ó ní bó ní ìbá ṣe dáa tó kí n wà láyé ńgbà náà. Faqala Rasulullahi sallallahu alayhi wa sallam Ànábì sallallahu alayhi wa sallam wá ń sọ fún pé awa mukhrijiyahum ó ní sáwọn ìjọ mi ó tún padà mú mi jáde ni awa mukhrijiyahum wọ́n padà lé mi kúrò nínú ìlú yìí ni ìní tún padà gbénú ìlú ìmọ̀ padà lé mi jáde yóò padà ṣẹlẹ̀ sí ni wọ́n kọ́ wá sọ fún pé na'am oníbẹ̀ ni o lam ya'ti rajulun qattu mithli ma ji'ta bihi illa udiya ó ní kò sírú ẹnì kankan kò sọ ọkùnrin kankan láyé tó mú irú tí wà nábì mú wà rí àyàfi kójú rẹ̀ orí o àyàfi kí wọ́n bá fà á wa in yudrikni yawmuka ansurka nasran mu'azzazan ó ní ṣùgbọ́n o gbogbo ẹ tó bá jẹ́ àfà àkókò wa ti lọ gbogbo wọn tó jẹ́ àfà ẹ̀kọ́ nìyẹn fún wa ìtumọ̀ rẹ̀ ní wípé ní gbogbo tó bá ti gbé òdodo lọ́wọ́ tó sì fẹ́ máa sòdodo wọ́n bọ̀ fà ó wọ́n bọ̀ fà wàhálà lórí òdodo gbé dání o wọ́n bọ̀ fà ó wọ́n bọ̀ fà tọ́lọ́ ojú rẹ̀ rí o ojú rẹ̀ ó rí tó ojú rẹ̀ ó ṣe kí ni tí Ọlọ́run bọ́ ni ọfẹ́ mọ́ sọ ojú rẹ̀ ó rí o wọ́n bọ̀ fà wàhálà ọgbọ́ ojú rẹ̀ ó ṣe kí ni ó rí ọyọ́ lórí táìsì ojú rẹ̀ ó rí ṣùgbọ́n tí orí òdodo wọn wà fi jọ ànábì ọdún olórí rẹ̀ náà ni tó ń tí bó ṣe ṣẹlẹ̀ sí ànábì wa Muhammad yẹn ànábì sallallahu alaihi wasallam wọ́rọ́kọ̀ wá ń sọ fún ànábì pé ṣùgbọ́n o tó bá wá lọ lè jẹ́ wípé ní ìgbà yẹn bá bá mi tó di wípé ní nígbà tó fẹ́ lé ọ jáde tó bá bá mi láyé ọjọ́ yẹn tí mo ń sọ wọn ọjọ́ rẹ̀ tí wọ́n mú ọ jáde kú tó bá bá mi láyé ansuruka nasran mu'azzazan ó nínú ẹni tí ó ràn ọ́ ṣe máa dúró tì ọ́ máa ràn ọ́ lọ́wọ́ gbogbo nǹkan máa fi kún ọ lọ́wọ́ máa kún ọ lọ́wọ́ gan-an máa kún ọ lọ́wọ́ gan-an ìràn ọ́ ṣe gan-an dúró tì ọ́ gan-an. nítorí tí ọ lẹ́yìn ìjọ olùdó lẹ́yìn rẹ̀ ó ní dúró tí ọ gan o ní dúró tí ọ ń ṣe tiẹ̀ gan bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sí àkàtàn ni àbí àdúró
ká máa ka yòókù lọ́la a máa ka yòókù lọ́la lórí bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ̀ ń pè ní yá ayyuhal muzammilu qumil layla illa qalila qumil layla illa نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا أو زد عليه ورتل القرآن ترتيلا أشرق نور الله